Olóyè yìí. A lọ ṣe ìdáfà àti àpọ̀sẹ̀dájí. Àti nǹkan báyìí o, kádàrá rẹ̀ ò ṣe. Nǹkan báyìí o, o ò gbọdọ̀ wú níwà. Àmọ̀ràn àgbà náà ni. Tẹ̀lé ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tó yẹ. Ibi tó wá jẹ́ kó o kà á ní ẹ̀ pátápátá láyé. Òun ni rántí ọ̀dọ̀ ikú rẹ̀. Tó bá ti lè máa rántí ọdún ikú lóòrèkóòrè wípé tó bá bá ṣe pé ní ó wọ́n ṣe é ṣe bó rìn dákẹ́ náà ni wàá mọ̀ pé kò yẹ kó o ṣe tó bá pa lágbájá tó bá dédé wá pa ẹ́ náà nǹkan tẹ́tẹ́ tó bá sọ pé kó o rí lágbájá bọ́ tó jẹ́ pé ọtí kúkú tó di ọjọ́ tí torí nǹkan tó ṣe bẹ́ẹ̀ rè bọ́ yẹ tó bá ní rántí ọjọ́ ikú wọn ò ní ṣe bí ṣùgbọ́n àwọn tí wọn ò rántí ọjọ́ ikú tí wọn yìí ronú nípa ẹ̀ àwọn ni wọ́n ṣe bí. So ìyẹn ní àmọ̀ràn tí mo lè gba gbogbo wa ní agbára lọ́wọ́ Olódùmarè a ò ní dì sí kòtò adé a ò ní dì sí kòtò ọ̀tá. àṣẹ bá lè mójútó gbogbo àwọn nǹkan tá a sọ yìí dandan ni pé nínú ọgọ́rùn-ún òfin tó wà nílé ayé dandan ni wípé wàá gbà tó àádọ́rin tàbí ọgọ́rin nínú ìdánwò ayé àbọ̀rú àbọ̀yè persistent to go after. Olóyè yìí.